a máa bẹ̀rẹ̀ sí wọnú family o. Ẹ wo fọ́tò yìí. Ẹ wo fọ́tò yìí. Ẹ wo fọ́tò yìí. Ta ló wà ńbẹ̀? Ah, ṣáwọn yori ara báyìí ṣá. Àwọn máa dùn mí tí mi ráyè login. Tẹ́lẹ̀ fọ́tò yìí. Mubarak ló wà ńbẹ̀. Mubarak ló wà ní fọ́tò yìí. Ìyàwó tó ṣe tó fi sá lọ sí ìlú òyìnbó. Òun lélẹ́yìí o. Ìyàwó tó sá lọ sí ìlú òyìnbó. Fake wedding tó ṣe. Òun lélẹ́yìí. Gbogbo bó ṣe lọ parọ́ fún wọn nílùú òyìnbó pé orí Monsura ti yí kò lè tọ́jú ọmọ mọ́. Ẹ mọ̀ kí mi ìdá sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Mo máa padà wá wọnú ọ̀rọ̀ yẹn. Pẹ̀lú voice Monsura, Tasaki Akinola àti ọmọ obìnrin tí wọ́n lọ fẹ́ àtọkọ ẹ̀ tóbìnrin yẹn náà tí mo kọ́ wọn ti ní problem bá máa wá wọnú yẹn náà o. Assalamu alaikum. Assalamu alaikum Sheikh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá bí nǹkan kan skip mind mi ni o. Okay. Mo ní kí n hard ẹ o. Okay. Mo fẹ́ gba ọ̀kan lọ́mọ ní ìmọ̀ràn. Okay. Kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó lè ṣe ní àǹfààní. Àmín. Ọ̀kan lọ́mọ orí Allah má jẹ́ sábà bí káyé èèyàn kan fi bàjẹ́. Torí nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ bí èèyàn ṣe máa ń ní ìwé ìgbélú ìwọ ló yé dáadáa. Ọ̀nà tó lúkálùkù fi rí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Má torí wípé Saidi ó jẹ́ èèyàn ó mọ̀ páwa ò gba títí Saidi ó yí ẹ dájú bọ́ má wàá torí ẹ̀ kó wá gbẹ̀san lára èèyàn kan níbẹ̀ ní orúkọ Allah. Èèyàn ò gbọ́dọ̀ ṣe orí burúkú ọ kéèyàn rí ìbànújẹ́ láti ọwọ́ ẹ̀. Torọ́ náà tó fẹ́ lọ lórí tó ló fẹ́ expose èèyàn kan yẹn bákan ọkọ lọmọ kò sọ́nà ń bẹ̀ o. Má ṣe o tó bá ṣe generation kan ló fẹ́ parun yẹn. Tó ti rí nǹkan tó àkàwé tó mú wá lórí èèyàn ọmọ kan tí wọ́n mú lọ sí Yankee tó sọ pé àwọn generation kan ló máa benefit látara irú orí yẹn. Wọ́n náà wá wọ opposite ẹ̀ pé generation kan ni wọ́n fẹ́ torí pé Saidi tí ò já mọ́ nǹkan kan yẹn ni wọ́n fẹ́ parun yẹn. Ọ̀kan lọ́mọ don't do it o. Don't do it o. Máa jẹ́ sábàbí kéèyàn fi máa ṣoríire kínú èèyàn fi máa dùn ni. Má jẹ́ sábàbí káyé èèyàn fi bàjẹ́ o. Ọ̀kan lọ́mọ èmi ò kí ń jẹ́ sábàbí káyé èèyàn fi bàjẹ́ o. Jẹ́ kí n fi tèmi ṣàkàwé fún ẹ. Mi ò kí ń ṣe láyé gbogbo eléyìí tó orí tá à ń fà pẹ̀lú Saidi ọ̀rọ̀ ẹ̀sìn lásán ni o. Ọ̀rọ̀ ẹ̀sìn làwa gbé ó ká wa lára ni pé òní balẹ̀ Ọlọ́run ọba jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti tún ṣe káwò níran láíláí kò possible. Ọ̀kan lọ́mọ lẹ́yìn ìyẹn ní ilé bá yé ẹ̀jẹ̀ bó ṣe wà yẹn o. Ọ̀kan lọ́mọ mi mọ àìmọye nǹkan nípa ẹ̀ bọ́ torí pọ́ ó lè ba nǹkan jẹ́ mi ò sọ́rí o. Ọ̀kan lọ́mọ a bá fa nǹkan kan débi pé kí gbèsè ayé ẹ̀ bàjẹ́ níbẹ̀ lórúkọ Allah má dán wò ọ̀kan lọ́mọ o. Má dán wò má bà èèyàn kankan láyé jẹ́ torí kò fẹ́ gbẹ̀san lára Saidi nítorí Ọlọ́run ọba. Ọlọ́run á jẹ́ kó ṣe láǹfààní o. Ọlọ́run á jẹ́ kó ṣe láǹfààní o. Sábàbí dáadáa ni kò jẹ́ o. Má jẹ́ sábàbí aburú fẹ́yàn o. Kò tiẹ̀ wò pé mùsùlùmí ni. Ifun kò tiẹ̀ má jẹ́ mùsùlùmí. Má jẹ́ sábàbí aburú fún èèyàn o. Sheikh kí èèyàn tó ní ìwé ìgbélú tí ò bá ní ìwé ìgbélú ó dàbí pé ẹni yẹn ń gbé gbèsè ayé lásán ni. Kéèyàn wá jàjà wá ní ifun ó lè pẹ́ ó lè yá kéèyàn kan wá jẹ́ sábàbí kí nǹkan yẹn bàjẹ́. Aburú ńlá ni Sheikh o. Ọ̀kan lọ́mọ Ọlọ́run ní jẹ́ kó ṣerú ẹ o. Má ṣerú ẹ o. Ifun kò ṣerú ìjà tó wù kẹjà láyé kò kí ń ṣe nǹkan tó yẹ kó ṣe. Ọlọ́run á jẹ́ kó ṣe láǹfààní. Ọlọ́run á jẹ́ kó ṣe gbogbo wa láǹfààní. Ọlọ́run ní bà ọ̀rọ̀ gbogbo wa jẹ́ o. Ilé àtọ̀nà wa ò ní bàjẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair. Kí Ọlọ́run bá kó bá wa san bàbá wa brother Lincoln Ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san lórí. Ó tiẹ̀ dá gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn mi ò tiẹ̀ wulẹ̀ gbọ́ níbẹ̀ náà but ó ṣe kókó gan bí wọ́n ṣe bá wa mú ẹnu báyẹn. So ọ̀kan lọ́mọ òun náà ni ọtí gbọ́n kí
kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó má lò wá ní sábàbí aburú o, kó lò wá ní sábàbí dáadáa. béèyàn bá tú àṣírí ọmọ ìyá rẹ̀ ńlé ayé gbogbo bọ́dọ̀ ò bá ṣe wò ó lè rí ọ̀rọ̀ tiẹ̀ náà máa léwu wájú ọlọ́run ọba o. So ká má torí pé bóyá à ń jà àbí nǹkan kan so débi pé a máa kọjá ẹnu ààlà lórí ara wa. èmi ò tiẹ̀ gbọ́ ogun tó jọ báyìí náà tẹ́lẹ̀ bọ̀ tí àwọn eléyìí tèmi kàn sáàrí torí pé àwọn Yorùbá ní àròkàn ló ń fẹ́ kún àsùn dákẹ́. So téèyàn bá ń wò pé nǹkan báyìí irú oníṣẹ́ ara ẹni tí mo sọ tá ọ̀rá gbọ́ tán yẹn nígbà téèyàn kan pè sórí prógráàmù Saheed Shittu tó tún wá ń ṣe kíni tó tún wá ń sọ àwọn orúkọ oríṣiríṣi kùngbákùngbé ọ̀rọ̀ báyẹn. So ti yẹn sìn kákan mọ́ wò ó pé gbogbo ara là á mọ̀ fi jà tá a bá ti ń ṣe báyìí á mọ̀ kọjá ẹnu àlà lórí ara wa. So kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kó bá wa san broda Lincoln ní ẹ̀san olóore pẹ̀lú ibi tí wọ́n mọ ẹnu bà yẹn dákun torí ọlọ́run ọ̀kan lọ́mọ ó kó ọ̀rọ̀ ní tí wọ́n sọ yẹn o kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. So bákan náà gẹ́gẹ́ bí a ṣe sọ níbi tèmi ti lọ ó ní ọ̀rọ̀ masjid àti ilé kí ó tá la fẹ́ kọ́ a sì ń bẹ ọlọ́run bá kọ́lọ́run kó ṣe ń rọrùn fún wa pa fẹ́ kí ó jẹ́ ọ̀fẹ́ ní ilé kí ó yẹn máa jẹ́. So inshallah ta'ala very soon ṣé a sọ fún wa pa tún ti gẹ́ẹ̀tì ààyè kan kún ibi tá la fẹ́ lò tẹ́lẹ̀. So a padà rí pé ní tá a fẹ́ kọ́ yẹn bẹ̀ yẹn kò ní lè contain bẹ̀. So a tún padà gẹ́ẹ̀tì ibì kan sí ní ẹ̀yìn ní èyí tó jẹ́ pé lórí ibẹ̀ yẹn sì a sì ti ní depth ńlẹ̀ rẹpẹtẹ báyìí sìn asọ́njọ́ yẹn pa ya 500,000. So a dẹ̀ tún máa ní ìdíwé àbí 200 fún yẹn again tó ti yẹn sìn látara balance tá a fẹ́ fún wọn. Then after ìkànnà ọmọ ìyá wa ti wá send 100,000 sí wa tó ti yẹn sìn 500 tá a yá yẹn náà wà nílẹ̀ sí ní èyí tó ń túmọ̀ sí pé bíi 700 la need but a ti rí bíi 100 ń bẹ̀ so a sì need bíi 600. wọ́n eléyìí tó ṣe kókó síwájú ń sìn inshallah gbogbo tó ní ṣe pẹ̀lú project yẹn a gbé gbogbo àwọn kinní yẹn jáde ń tà dẹ̀ ní orí ẹ̀ gangan tá a fẹ́ ṣe a fi hàn wá bi'idhnillahi ta'ala asáró wa nítorí ọlọ́run ká máa bẹ pẹ̀lú wa gbogbo ìgbà tá a bá ti rẹ́dí àti ṣe ká jọ káwa náà bá wa rẹ́dí owó ńlá owó gidi ló fẹ́ ná wa torí pé tá a fẹ́ ṣe ń bẹ̀ nípa a fẹ́ kọ́ masjid yẹn a dẹ̀ fẹ́ kó tóbi gan a dẹ̀ sọ fún wa pé ní agbègbè wa yìí òun náà ló máa jẹ́ markazu ahlus-sunnah yẹn ló jẹ́ center ahlus-sunnah wal jama'a ní ibẹ̀ àwa bí ọlọ́run bá kó jẹ́ kó so èso rí dáadáa ju bá a ṣe ń gbà lérò gan lọ. So yàtọ̀ sí bóyá máa jẹ́ markazu yẹn wá la fẹ́ ní madrasa lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ìyẹn ni pé ilé kéwú. So a dẹ̀ ń bẹ lọ́hùn nígbà tá a bá fi gbogbo ìdí kíní ilé lẹ̀ tán kọ́lọ́n tó ń ṣe rọrùn kó yan àwọn aláàánú sí wa a fẹ́ kó jẹ́ pẹ́pọ̀ tí àwọn èèyàn máa kọ́ nílé kéwú yẹn kó jẹ́ ọ̀fẹ́. So aláàmà ṣọ́ọ̀kì wa gan bi'idhnillahi ta'ala kọ́lọ́n kó ṣàṣe rọrùn nígbà tá a bá ti parí ẹ̀. So a ní àwọn classes ń bẹ so àwọn yẹn a dẹ̀ fẹ́ ní ilé torí pé irú bẹ̀yẹn sì tó súnmọ́ jù ni pé a níbi tó máa ti tún jẹ́ pé kí ni o àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi ò máa wà ń bẹ̀ tó máa jẹ́ pé permanent ni a ní ìdílé fún wọn àwọn tíṣà mi máa wà ń bẹ̀ tó jẹ́ pé ibẹ̀ náà máa wà ó tó di pé wọ́n á padà so ẹni a nídìí èèyàn kankan tó jẹ́ pé yóò máa bá wa kọ́ àwọn ọmọ ní Quran so ìyẹn òun náà ní ilé níbẹ̀ níbi tí wọ́n máa gbé tó gbó àwọn nǹkan yìí òun ni project tí a ní lórí ààyè yẹn so but inshallah ta'ala wọ́lá pé mo busy lé ní ló yẹ kí n tún lọ bẹ̀ so ọ̀nà pọ̀ bọ̀ máa gbìyànjú láti débẹ̀ lọ́la tó bá tún possible. nígbà tá a ṣe fídíò eléyìí tá a ṣe ń jọ̀wọ́ ó níbi tá a sọ pé ibi ilẹ̀ yẹn dé ẹ̀yìn ibi ilé yẹn ọlọ́run tún wá dé pé ó ti wá extend ó ní ìmí ìtala tó gẹ̀ẹ́tì papọ̀ ń sìn torí ibi tọ̀hún yẹn sáìsì tá a rò pa fẹ́ mú bẹ̀ tún padà dínkù so torí ẹ̀ ìyìn tá a wá fẹ́ kọ́gbọ̀n ò lè gbà bẹ́ẹ̀ mọ́ wọn náà fi tún wá ní ká mú ẹ̀yìn yẹn sí ni owó yẹn ti tún extend báyìí sìn kọ́lọ́mù bá kó sábà wá kún ẹ̀yìn ọmọ ìyá wa ní ọwọ́ kó jẹ́ kí a lè dúró tì wá kanlẹ̀ so bí ó ṣe rí nìyẹn a fẹ́ kọ́ mọ́sídìí síbẹ̀ a sì fẹ́ kọ́ mọ́sídìí yẹn dẹ̀ máa tóbi gan a dẹ̀ fẹ́ kọ́ mọ́dúrásà náà sí ibẹ̀ a fẹ́ kọ́ àwọn ilé kan náà sí ara rẹ̀ so inshallah ta'ala so bákan náà inshallah ta'ala ohun tí a wà á ṣe ni pé tá a bá ti gẹ́ẹ̀tì gbogbo ń ta la fẹ́ ṣe tán so pẹ̀lú òyọ̀ǹda ọlọ́run ọba iye tí gbogbo ń ta kọ́kọ́ rò pa nídìí náà tá a fi ṣe starting àwọn project yẹn
iye tó bá máa cost wa a máa ṣe kíni a gbé jáde fún wa. Owó ńlá ni torí pé níta ti ń fojú à ń tinú kẹ́lẹ́ kó sáré gbọ́ kalẹ̀ báyìí sìn nínú tá a kọ́kọ́ ń fojú tájẹ́tì ń sìn ni pé à ń fojú tájẹ́tì 400 bags of cement ní tá ń tájẹ́tì báyìí sìn tó jẹ́ pé a kọ́kọ́ máa gẹ́ẹ̀tì fún un a dẹ̀ ń tájẹ́tì bóyá bíi 10 tippers of iyẹ̀pẹ̀ ó wá lè jù bẹ́ẹ̀ lọ a padà máa sọ yẹn fún wa inshallah ta'ala nígbà tá a bá conclude ntàfẹ́ kọ́ so ntàfẹ́ yẹn nípa àwọn calculation yẹn Ọlọ́run kò ṣe ń rọrùn so káfíra sọ fún wa báyìí àwọn tá a bá fẹ́ bá wa dá sí ètò wa ẹ dákun kí ètò yìí kó lè máa lọ bí a ṣe fẹ́ account number tí a bá wa fi owó yẹn sí a ti sọ fún wa náà tẹ́lẹ̀ so ká tún rán wa létí kó tó di pa àmọ́ lọ inshallah ta'ala account number tá a bá wa fi owó náà sí a ní owó tá a nídìí ń sìn bóyá bí 100 plus ni a nídìí fún program wa báyìí ń sìn torí pé a fẹ́ ṣe services yẹn jẹ́ ni wa látìgbà tá a ti láti bóyá bí ọdún kan sìn nílẹ̀ yìí more than ọdún bóyá bí going to 1.5 years báyìí sìn òun ni epo là ń lò epo jẹ́ ni every day by day láti wá gbà yẹn wá rèé kí wá ṣe pé bóyá a ti rí services kan fún un látìgbà tọ́lọ́run ti kádàrá pa ti dé ibi tá a wà yìí so definitely a ní bùkátà sí àtúnṣe kọ̀ọ̀kan lára rẹ̀ a fẹ́ ra àwọn kankan sí then a gẹ́tì epo then data láti lè tún máa fi continue program wa kó má tún lọ stop torí pé a rí pé ìdákúrekú ńgbà míì ni tá a bá ṣe program fúngbà kan yóò kàn tún lọ ni so financial aspect ńgbà míì náà máa ń affect ọlọ́mọba kó ṣàánú wa so wá tá bàbá wa dá sí òun náà nìyẹn 1381503713 Access Bank òun ló wà nísàlẹ̀ ojú screen wa yányán yẹn so 1381503713 kí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala kó bá wa san gbogbo ẹ̀yọ́mọ̀ ya wa ní ẹ̀san olórí. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.